Ìbàdàn mẹ́sì ọgọ́ ẹ̀yin ọmọ Ìbàdàn ìlú Òjó ẹ̀yin ọmọ ìlú Àjàyí tẹ́lẹ̀lẹ́wà bẹ́yìn òdì ẹ̀yin ọmọ Ìbàdàn ìlú Ògúnmọ́lá olódò kẹrì lójú ogun Ìbàdàn lú ládéládé Ìbàdàn lú lóyè lóyè Ìbàdàn máa jòrò sùn ẹkú ọjọ́ méjì jọ́ mẹ́ta ibi òwú tẹ́ ẹ bá wà ilé lẹ́wà bógí òkan gbìyànjú kó onífọ́nrán ẹ̀ ń lọ́wọ́ ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ arọ́tà pìtànlà àrígbámú edele Yorùbá sọ́nbẹ́lẹ́lẹ́ àbóròde ọ̀rọ̀ Ìbàdàn yìí làwọn èèyàn fẹ́ gbọ́ awuyewuye tó lọ káàkiri ìgboro lórí àwọn lọ́balọ́ba àrígbámú èdè ilẹ̀ Yorùbá ó yá wá yànnàná ọ̀rọ̀. màdéyìí ọ̀kàrẹ̀ bó o ṣe ń pè mí mọ̀ ń jẹ́ o ṣé ahéré pàtí kò báyìí là gbóhùn ẹja nínú omi ipa ejò afàyàfà láti mọ pa ejò níjù bómi bá ti balẹ̀ omi a nípa ìran òjò balẹ̀ tá ṣàràṣàrà kábíyèsí ọlọ́run elédùmarè ọlọ́run ọba mi lè wí lè wí alábẹ́nu àṣàṣì mọ̀rímọ̀rí ni ó lórí alámọ̀tí màyàn ìwọ lèmi kó bẹ́rẹ́ fún o ìwọ ọmọ mórí balẹ̀ fún torí pé bí ọ̀bá sí ìwọ ọlọ́run elédùmarè gẹ́gẹ́ bí alátìlẹyìn kí ni n bá máa wí kí ni n bá máa sọ Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn gbogbo ẹ̀yin ọmọ bíbí ìlú Ìbàdàn nílé lóko lódò lẹ́yìn odi mo kí yín àkú ọjọ́ mẹ́ta o àkú ìlú bí n bá sì rí kí n rí wípé ẹni tí mo fẹ́ sọ yìí òtítọ́ ọ̀rọ̀ gbáà ni èmi ò ní tí wọ́n sọ ọ̀rọ̀ lórí ìlú Ìbàdàn Ìbàdàn ìlú Àjàyí Ògídì Olú oníkànga àjẹpọ̀ òbomi oṣù wẹ́dà Ìbàdàn ìlú ọ̀tọ̀kùlú onífàájì Ìbàdàn ìlú tó létò tó sì ní àgbékalẹ̀ ní tààràtàrà Ìbàdàn ìlú tó gbòòrò àyò ìlú ńlá tó tóbi tó gbòòrò láàrin gbogbo ìlú adúláwọ̀ pátápátá korongodo ìlú Ìbàdàn ìlú tí ń sàn fún wàrà àti fún oyin ni ìlú Ìbàdàn ìlú tó nítumọ̀ tó sì ní ètò ní kíkún bí wọ́n ṣe é ṣe é bí wọ́n ṣe é tò ó tí sì fi jọra wọn. gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn etí ìyín mélòó o èmi náà mọ̀ pé ojú méjì lọ kí lẹ fi gbọ́ ọ̀rọ̀ ni àyò etí ìgbọ́rọ̀ yín ò ní di ojú ìmúwòrán yín náà sì ní relédè yẹn lágbára Ọlọ́run Elédùmarè ẹ rí etí ìmẹ́kún aago mi wọn ò jẹ́ ọ́ gbádùn pípè ní gbogbo ìgbà lóòrèkóòrè àrígbámú èdè ṣé n ti ń lọ lu ìsóòní ọ̀kan ṣe é sọmọ Ìbàdàn mọ́ ni ṣé bí ṣe ń lọ yìí nílùú Ìbàdàn ṣé ò ní nǹkan kan tó sọ sí i àbí ṣé bó ṣe máa wò náà rèé tìlú Ìbàdàn tí ó sì máa fẹ́ polúkú musu díẹ̀díẹ̀ ọmọ Ìbàdàn ni mí o ọmọ bíbí ìlú Ìbàdàn pọ́nbélé ṣùgbọ́n bẹ́ẹ̀ mi ò bá tí ì mú àmúdópin ọ̀rọ̀ èmi kì í ṣàdédé bọ́ọ̀tà pé mo fẹ́ sọ̀rọ̀ Ìkòyí ẹ̀sọ́ ni mí ọmọ agbọ̀n yòó ẹ̀sọ́ Ìkòyí ọmọ asíjú àpọ̀pọ̀ èyí tí dàgbà ọ̀fọ̀ọ̀fọ̀ máa pọ̀ fún yọ̀yọ̀yọ̀ dàgbà fàálẹ̀ ìran bàbá wa kì í kọ̀yìn sọ́fà ojú bàbá tó bí wà lọ́mọ fi gbọ̀ta ẹ̀yin ọmọ Ìbàdàn gbogbo wa pátápátá pátá ẹ súnmọ́ mi ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ jẹ́ bára wa sòótọ́ ọ̀rọ̀ Yorùbá bọ̀ wọ́n ní tí ọba sí ẹ̀sẹ̀ kì í ṣàdédé sẹ́ bí ọba sì nídìí wọn lóbìnrin kì í jẹ́ kúmọ́lú tá a bá wá rẹ́lẹ̀ tó jẹ́ kúmọ́lú àjẹpẹ́ ikú ti mú olú ilé wọn lọ ni ọ̀rọ̀ lú Ìbàdàn awuyewuye lórí lọ́balọ́ba tí ń lọ káàkiri ìgboro ọ̀pọ̀lọpọ̀ onífi àtẹ̀ránṣẹ́ nífi ń sórí fóònù mi ẹ wò ó mòríbà o mòríbà lọ́wọ́ ẹ̀yin ìyá mi mòríbà lọ́wọ́ gbogbo ẹ̀yin àgbà àfáà ajífi kálàmù lámọ̀lẹ́kùn àdìsí kándúkándú
ìbà wòlíì tòótọ́, ìbẹ̀yìn babaláwo tó gbọ́fá yanranyanran, ìbà oníṣègùn, ìbà aládéládé o, ìbà lóyè lóyè, ìbà lóòkọ̀ lóòkọ̀. èyí mo fẹ́ wí yìí ẹ̀mẹ́ẹ̀bí mi o, torí pé ohun tí èmi fẹ́ sọ yìí kì í ṣe fún ìjà, kì í ṣe fún ẹ̀tanú tàbí pé ìkórìíra ẹnìkankan, ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní ká ṣe bí wọ́n ṣe é ṣe o, kó lè bá bí ti ṣe rí. èyí mo wí yìí tá a bá wá rẹ́nikẹ́ni tàbí èèyàn kéèyàn tó lóun ó fi bẹ mí, kọ́rántí wípé Ọlọ́run Elédùmarè ń bẹ lẹ́yìn mi o, àwọn àfáà wọ́n ń bẹ lẹ́yìn mi, àwọn wòlíì tòótọ́ wọ́n ń bẹ lẹ́yìn mi, àwọn babaláwo tí wọ́n gbọ́ fàyànrányànrán àtọ̀níṣègùn alátìlẹyìn àrígbámú ẹ̀dẹ̀lẹ̀ Yorùbá ni wọ́n jẹ́. ẹ wá gbọ́, ẹni abákìnílọ̀ tó lòun ò ní gbọ́, ẹni abákìnílọ̀ tó lòun ò ní gbà, tó ní ká máa sòtítọ́ àtòdodo kọ̀tẹ́ ńlọ́rùn. ẹ gbọ́ o, bá àbárẹ́nikẹ́ni tó lòun fẹ́ fi nǹkan kan bí mí, àsámọ́lẹ́gbọ̀n tẹ wò ó, àrèfẹsẹ̀ sí ń tọ̀gà, iná rùn ní ìpà ẹ̀tù, bẹ́ẹ̀ ló bá pòjò orí ara rẹ̀ ní rọ̀ sí. ayò kọ́mọ jẹ́ tònítọ̀hún bẹ́ẹ̀ ni, torí pé bí ó ṣe dùn tí ó sì dáa tìlú Ìbàdàn ò ní bàjẹ́, tìlú Ìbàdàn ò sì ní dàrú, olóńtẹ̀míyàn láàyò òtítọ́ mo sì ní mọ̀ sọ n ò ní parọ́. ọ̀rọ̀ ìlú Ìbàdàn, ọ̀rọ̀ lọ́balọ́ba nílùú Ìbàdàn, ohun tó jẹ mí lógún púpọ̀ púpọ̀ ni, torí ọmọ àlèyàn ní ìfọwọ́ òsì júwe ilé bàbá rẹ̀. ètò ọba jíjẹ ìlú Ìbàdàn ní bí wọ́n ṣe é ṣe nípele nípele ńlá sí ìjọba nílẹ̀ Ìbàdàn. ọba jíjẹ ìlú Ìbàdàn ó yàtọ̀ sáwọn ọba ìlú míì, torí wípé wọn kì í dífá mọ́ba ńlẹ̀ Ìbàdàn. ó ní iye àkàbà tó gùn kó o tó dépò ọba, kó o tó dépò Olúbàdàn lẹ̀ Ìbàdàn. ẹ jẹ́ ń sọ àkàsọ̀ 12 ńlọ́gùn, ẹlẹ́ẹ̀kẹtàlá ló fi dọba lẹ̀ Ìbàdàn. ṣùgbọ́n sáà wá lè sọ pé torí ọ̀làjú káwá másà ti ṣe ilẹ̀ Yorùbá, káwá dórí ẹ̀ kodò ká jù gbó. ọ̀rọ̀ ìlú Ìbàdàn wọ́n fọba jẹ, wọ́n ò fọba jẹ, inú Olúbàdàn dùn sí, inú Olúbàdàn ò dùn sí. kábíyèsí ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé òkúkú ní Sọ̀wánù, kára ó lé o bàbá kẹ́mi ọlágùn láàfin. mo rí bàfórí adé Olúbàdàn lẹ̀ Ìbàdàn, ọba tó jẹ tí ìlú rójú tí ìlú tòrò mini gbogbo ọ̀nà téèyàn gbà jọba béèyàn ṣe é tò ó bẹ́ẹ̀ ń Sàlíù ṣe tò ó. Olúbàdàn lẹ̀ Ìbàdàn ọba Sàlíù Àkànmú Adétúnjì ajé òkúkú ní Sọ̀wánù, ọjọba ìlú rójú ìlú tòrò. ọjọ́ kábíyèsí jọba tọ́dádé Olúbàdàn, Ọlọ́run ọba mi tún fàṣẹ sí i, òjò sì tún rọ̀ mọ́jú ìjọ náà, lẹ́lẹ̀ tó túmọ̀ sí wípé àyànfẹ́ Elédùmarè òun lọ́ba Sàlíù Àkànmú Adétúnjì. àti ìjọba ńlẹ̀ Ìbàdàn ọjọ́ pẹ́, àti ìjọba ńlẹ̀ Ìbàdàn náà ti jẹ ọba 40 òun ló ti jẹ kí Sàlíù Àkànmú Adétúnjì ó tó wá jọba. ṣùgbọ́n eléyìí tó ṣẹlẹ̀ lórí ọba Sàlíù Àkànmú Adétúnjì kò ṣẹlẹ̀ rí o, kò ṣẹlẹ̀ rí, kò tiẹ̀ ṣẹlẹ̀ rí. ọba tá a ti ń jẹ tipẹ́tipẹ́ tá a gbọ́ rí bí ìlú Ìbàdàn ṣe tóbi tó, ọba ò pé méjì rí. ọba ẹyọ kan oṣù náà ní jẹ, ó sì ní bí wọ́n ṣe é tò ó. bí wọn náà bá fẹ́ tò nílànà ọba ọlọ́rẹ̀ rólé, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tò nígun kìíní igun kejì, igun kìíní igun kejì, títí tí ó fi sún kàn ọ́. ìdí rẹ̀ tó fi jẹ́ wípé ọba jíjẹ tìlú Ìbàdàn ó dá yàtọ̀ gédéǹgbé. ẹ̀ wá máa gbọ́, ibẹ̀ ń kọ́ ọmọ ń lọ. kí ló bí àyìn agbúdọ̀ fọba jẹ, agbúdọ̀ jọba ọ̀pọ̀ ńlẹ̀ Ìbàdàn, agbúdọ̀ jọba kò dúró gẹ́gẹ́ bí imperial ọba, èmi ló bí i àbí kí ni ká pè é.
àbí ká sọ wípé ọ̀làjú tó dé òun ló jẹ́ kírú eléyìí ó wáyé àbí ṣé ká sọ wípé ìfẹ́ aráàlú ìfẹ́ ọmọ Ìbàdàn òní tí wọ́n ṣe yìí òtítọ́ ni wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹsẹlẹ́ǹsì kára ó lé o kẹ́ẹ̀kú àjẹpẹ́ wọ́n pe ọba Sàlíù Àkànmú Adétúnjì àti àwọn ìgbìmọ̀ pé ẹ wá o àfẹ́ tàtúntò àfẹ́ k'Olúbàdàn ilẹ̀ Ìbàdàn máa dúró gẹ́gẹ́ bí imperial à ń káwọn ọba kan wá tó wà àwọn olóyè ọba kan bíi 21 kí a wá fìhàn jẹ káwọn èèyàn máa dádé tẹ̀lé Olúbàdàn lẹ́yìn kò ṣẹlẹ̀ rí àkọ́nù ìwé ìtàpọ̀ wáyé rí ọba Sàlíù sọ̀rọ̀ lóòótọ́ ńgbà wọ́n ṣèpàdé gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀mọ̀ wò nù fọ́nrán yìí ọba Sàlíù náà sọ̀rọ̀ ẹgbọ́n tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ sọ. Ibadan as well as the Ibadan in council, they are all here, and the beauty of it is that we discussed at length and we gave them reasons why we must review the chieftaincy declaration of 1957, of even 2000, and we explained to them, and they all agreed that first, we are not the first government that will try to review it. It was done during the time of Chief Bolaige. It was done during the time of the Western region. It was done during the time of Chief Kolapo Ishola. It was even done during the time of Chief Ladoja himself, which he named the Adio Commission of Inquiry. He himself did it, and we are doing it, and we will do it. Many of them did not conclude. We are going to conclude, and what we are saying is that we want to expand and improve the chieftaincy declaration of that period, and we must continue to change. And I believe Baba is my father. He has been very good to me. He made me the Are of Ibadan land. I mean, it's not a small title. The Are is I'm the 5th person in the history of Ibadan land to be so honored. So we will not do anything that will be detrimental to his reign. We are going to support him. And I can assure you he will support it. But we need to explain to him. He's an elderly man, he's an old man. We must explain to him. nínú ìpàdé tí wọ́n ṣe ìgbà tó Olúbàdàn sọ̀rọ̀ ó ní ní táwọn náà sọ ẹgbọ́n tó Olúbàdàn náà wí. ọlọ́mọ sì ń tàfẹ́ fún wa ń tàbá fẹ́ kọ́ lọ́wọ́ ṣe fún wa ṣe rí àgbéyẹ̀wò Olúbàdàn tí wọ́n bá fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ kí wọ́n gbéyẹ̀wò bí n bá ní mi ò faramọ́ tí wọ́n sì fẹ́ ṣe tí wọ́n ní ṣe ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún pé mi ò faramọ́ bí a ṣe jẹ́ iná ní kí wọ́n fi ilẹ̀ ká ṣe jẹ́ mi faramọ́ èmi ò faramọ́ tó bá dásìkò mìíràn lè ṣe kì í sí àsìkò tèmi èmi ò faramọ́ láìjọ tí Ìbàdàn ti wà ọba kan ṣoṣo náà ló ń jẹ mbẹ sóyè yìí àbí Ìbàdàn tẹ̀sẹ̀ wà ní Ìbàdàn tẹ̀ series is over 150 radians. Now tí àkàbà wa fẹ́ sọ pé bóyá a fẹ́ ṣe nǹkan kan tó bá tọ̀ sí ti à ń bá bọ̀ èmi ò faramọ́ yẹn o gbogbo ohun tí a bá fẹ́ ṣe nípa ọ̀rọ̀ Ìbàdàn òun ló mọ̀ láti sọ sóyè yìí ṣùgbọ́n n tí n fẹ́ kí oníkúlùkù yín mọ̀ ní wípé adé tí mo dé yìí gbogbo Ìbàdàn ló fún mi gọ́fìnà ti fọwọ́ sí oyè mi ìwà gbà mi ìfaramọ́ pé kí wọ́n dé adé fún gbogbo ẹnikẹ́ni yàtọ̀ fẹ́mìlì kan tí wọ́n ti dé fún òrùkọ́rọ̀ mi so láti lè sọ pé kí wọ́n kálukú ọmọ adé mi ìfaramọ́ o torí ẹ̀ ló jẹ́ ń dádé wá síbí lónìí.
ntẹ ẹ bá fẹ́ gbọ́ nsìn lẹ́nu gómìnà lẹ́yìn ti gbọ́ ìdí rèé o ọmọ ìlú Ìbàdàn ni proper wa ìjẹgbàláyé ni ó ní ẹni tí a lè gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ tá a gbọ́dọ̀ tẹ̀lé lẹ́yìn tẹ́mi ti sọ yẹn nítorí wàá kù yọ sọ. ọ̀dà ẹ̀yin olóyè ìhàwó lẹ́yìn kọ sí níta àgbéjáde yìí bó o lẹ ṣe fi ó rí ṣé kó máa lo bẹ́ẹ̀ ni àbí kó má lo bẹ́ẹ̀ ẹni mọ̀ ń dásà ọ̀rọ̀ tó bá ti kọjá ẹ̀kú èèyàn fi rẹ́rìn ni àwọn olóyè náà sọ̀rọ̀ ẹ̀gbọ́n tí à ń wí. No, life is dialectical. Things must be changing. We must all be growing. The government is quite right to be looking into the existing laws and seeing how they can make it even better. It's worthwhile. Is it a welcome development to do that? Very much so, very much so. Especially with the kind of government we have. He's keenly interested in Ibadan. It was just gap in communication at the beginning that led to all the furore about it. But that's been resolved now. I'm sure he would handle it well. We trust him. So what do you think will be the benefit that will accrue to the Ibadan Council from this review? No, let's not start preempting the future. Let's wait until things are resolved fundamentally. We know that Ibadan will not be on his own any longer. We know that there will be about 2 high chiefs, maybe in the nomenclature of Oba, behind him, and they will give him full support. He won't be on his own anymore. I think that's the We are aware that the government is asking for more bidded crown Obas in Ibadan land. Do you support this idea? No, it's the matter of nomenclature. When other imperial majesties go out, they go with bidded crown people following them. Right now, we follow our Kabisi with Abitiaja, and given the context of modern times, it's not quite good enough. Probably. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gbèrò láti ṣe àgbéyẹ̀wò oyè Olúbàdàn gẹ́gẹ́ bí Balógun ilẹ̀ Ìbàdàn. Kí ni ìròyìn lórí ẹ̀? Èrò mi lórí ẹ̀ ni pé a ti ń retí rẹ̀ ti pẹ́. A tiẹ̀ ti bìlíìfù pé gómìnà wa ti máa ṣe kó tó tòsí. Ó ti lọ ọdún 6 o, 8 ni ó lò. Èrò wa ni pé bóyá ó tiẹ̀ ti gbàgbé ẹ̀. Gbogbo àwọn stéètì tó sọ̀rọ̀ àǹdí wa nílẹ̀ Yorùbá ni wọ́n ti ṣe. Wọ́n ní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó gbé jáde. Gbogbo adẹ̀faramọ́ adẹ̀mọ̀ pé yóò ṣe wá láǹfààní. Ní kúkúrú gbogbo ìgbìmọ̀ Olúbàdàn. Pátápátá gbogbo àlàfọwọ́ sí. wọ́n jẹ́ pé tí ìbá question yẹn délẹ̀ gbogbo wa pátá la fọwọ́ sí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tún gbèrò pé kí ọba aládé ọ̀pọ̀ tí wọ́n tẹ̀lé Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Bó ṣe yẹ kó rí nìyẹn. Àní mò ń sọ fún ẹ wípé gbogbo àwọn stéètì ilẹ̀ Yorùbá bíi 6 ni wọ́n ti ṣe, including Èkó tí wọn ò tiẹ̀ mọ rírì tí a ń pè lọ́ba ju kí wọ́n jẹjà àta kan lọ. Gbogbo wọn ló ti ṣe. Àwa dẹ̀ nìyí àwa gan-an àwa ní kọ́ Yorùbá, àwa ní ọba àwọn ọba tó gbogbo aláfaramọ́ wọ́n ní kárí àpọ̀. Ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ìbéèrè tí wọ́n bi Olúbàdàn dáadáa. Okay, máa bí mi. Kábíyèsí Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Ipò tí ìjọba wà ní pé kí wọ́n ṣe àtúnṣe sí oyè Olúbàdàn tí wọ́n ti ṣe látọdún 1957 ṣe é faramọ́. Ibo náà ti ṣe láti 1957. Ọ̀rọ̀ ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn ni wọ́n bi Olúbàdàn tí bàbá sì dáhùn sí. Kì í ṣe ọ̀rọ̀ àtúntò jíjẹ oyè Olúbàdàn, kódà fúnra gómìnà ló béèrè. Tìlùbàdàn fi lọ sókè ṣiṣẹ́ faramọ́ béèrè nìyẹn. Ìgbésẹ̀ tí gómìnà ń gbé kí Ìbàdàn lè gbòòrò sí kó lè ga sókè sí ṣe é faramọ́. Mo faramọ́ ní gbogbo ọ̀nà nítorí pé gómìnà ọmọ Ìbàdàn bíi ni ọmọ Ìbàdàn bíi lèmi náà ìrẹ́ tó bí
tá a bá fẹ́ ṣàgbéyẹ̀wò rẹ̀ kí wọ́n gbéyẹ̀wò. ṣé ẹ faramọ́. bí n bá ní mi ò faramọ́ tí wọ́n sì fẹ́ ṣé wọ́n ní ṣe. ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún yín pé mi ò faramọ́. bí a ṣe jẹ́ iná ni kí wọ́n fi ilẹ̀ ká ṣe jẹ́. mi ò faramọ́. àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ègbèrègbè ègbèrègbè ọmọ Ìbàdàn sẹ́nu aráàlú gan dùn sí ṣé gbogbo wa la fọwọ́ sí i àbí ṣé ìgbìmọ̀ tí fọba jẹ nílẹ̀ Ìbàdàn táwọn náà fọwọ́ sí i ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló lọ káàkiri etí ìmẹ́kún gbogbo lóyè tó ti jọba ńlẹ̀ Ìbàdàn ẹ bójú wo lẹ̀ Ìbàdàn o ẹ mọ́mọ́ sùn nígbà tó bá Sálíù Àkànmú Adétúnjì jọba tán tí à ń ṣèpàdé tán Olúbàdàn lòun ò faramọ́ àwọn àjòyè kan náà yarí àwọn ò fọwọ́ sí iṣẹ́ ọba Ìbàdàn wọn yìí ṣe bá òun ẹ má tẹ́jú ọba bọ́lẹ̀ ẹ má bójú Olúbàdàn jẹ́ ó ṣe jórí ọba Sálíù Àkànmú Adétúnjì lẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ eléyìí òtítọ́ ni wípé àgbọ̀ wípé wọ́n ti ń gbègbèsẹ̀ nǹkan yìí ti pẹ́ ṣùgbọ́n lórí àwọn tí a ti ń jọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti ń gbègbèsẹ̀ rẹ̀ kí ló dé táwọn àyùn ọgbà tí wọ́n faramọ́ torí pé wọ́n mọ̀ wípé kìí ṣe bá a ṣe ètò ọba ńlẹ̀ Ìbàdàn náà ni ó ṣe wá dórí Sálíù Àkànmú Adétúnjì tẹ́ ẹ̀ sọ wípé ibẹ̀ lẹ́ẹ̀ ti ṣe bí èrè wọ́n fà àwọn ọba jẹ nínú ọba 31 ẹyọkàn ó lé lọ́gbọ̀n tí a ní wọn ó fi jẹ tẹ́ dórí àwọn àìtìfù àwọn ìgbìmọ̀ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn àtàwọn baálẹ̀ ìgbèríko kọ̀ọ̀kan àwọn èèyàn 20 ó lé ẹyọ kan 21 ńlọ́yọ̀jú jọ wọ́n dàdé ẹ̀gbọ́n àwọn náà lẹ́ wò yìí Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ò sí ń bẹ̀ o àtàwọn olóyè kọ̀ọ̀kan tí wọ́n lóókọ wọn sì ń bẹ̀ tàwa ló dádé fún àtà lọ́gbọ̀pá àṣẹlẹ̀ àlọ́ òun náà lèmi náà ń bi yín bẹ́ẹ̀ ṣe ń béèrè òun lèmi náà ń béèrè bírù ọba báwọn ọba jẹ Olúbàdàn lọ yóò dìyàn ládé kó fún ọlọ́pàá àṣẹ àwọn èèyàn àwọn olóyè kọ̀ọ̀kan tí ò wá bẹ̀ sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà àìtìfù làwọn náà àwọn náà ò sí ń bẹ̀ lọ́jọ́ náà ẹni tó jẹ́ gẹ́gẹ́ bí òsì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn kò sí ìjókòó wọ́n fọba jẹ lóòótọ́ àríwọ̀n pé wọ́n fi hàn jẹ ẹ wá bìyàn léèrè ibo làwọn ò ti máa ṣèpàdé lọ́balọ́ba tiẹ̀ àti wípé irú ọba wo la pè wọ́n àwọn tí wọ́n jẹ́ olóyè tí wọ́n ti súnmọ́pọ̀ Olúbàdàn ìhàwó la pè àwọn sí ǹjẹ́ tó bá tásìkò wọn ò dòlúbàdàn ṣé wọn ò sì adé tí ń lẹ̀ wọ́n wà gbádé Olúbàdàn lérí ni oru àlójú o gbogbo ọmọ Ìbàdàn àbí bí ọba wá rú ẹ̀yìn lójú ntẹ̀mí rí oní mọ̀ ń sọ ohun ẹ má jẹ́ á fi ọ̀làjú ká fi bàṣà jẹ́ ẹ má jẹ́ á fọ̀làjú ká fi kó bá ìṣe àtàsálẹ̀ Yorùbá torí pé ọba tí wọ́n ń fi fá mú ẹ lè sọ wípé ẹni tí fá ọba mú kí wọ́n ó mú jọba ọba tó jẹ́ wípé wọ́n ti mọ̀ pé ìdílé eléyìí ní jẹ́ ẹ lè sọ pé ìdílé tí ìjọba kẹ́ ẹ̀ wá ní ọwọ́ àjọba kò ṣeéṣe ẹ má jẹ́ á dàlúrú mọ́ sàpàmọ́ ẹ jẹ́ á ṣe bí wọ́n ṣe é ṣe ni kó lè bá rí bí ṣe rí wọ́n fọ̀bàjẹ́ tán èyàn olódò wọ́n lọ rèé mú mi ìlú wádìí ń tà ń gbáriwo káàkiri ọ̀rọ̀ tí ó yẹ kẹ́ ẹ gbọ́ àwa bẹ̀rẹ̀ sí ní gbọ́ káàkiri lórí rédíò lórí móhùnmáwòrán káàkiri èmi ló dé sọ yìí ó rí bẹ́ẹ̀ wọ́n fọ̀bàjẹ́ tán ọjọ́ kejì Olúbàdàn lẹ̀ Ìbàdàn tó gbéra ó wá ṣèwọ́de káàkiri gbogbo ìlú
láti jẹ́ wọ́n mọ̀ wípé òun ọ̀mọ́ ń pa tí ń lọ yìí ọlágbára o ẹ̀yin ọmọ Ìbàdàn nílẹ̀ yìí àti lókè òkun èmi lẹ̀ ń wò ẹ̀yin gbajúmọ̀ ìgbà ojúmọ̀ tó ti la àmì tó la kálẹ̀ Ìbàdàn èmi ló dé òǹtọ́ wá jẹ́ pabambarì ìgbà tó Olúbàdàn rí i pé òun ọ̀rá àwọn ìgbìmọ̀ bá ṣèpàdé mọ́ wọn ò wá ṣèpàdé lọ́dọ̀ Olúbàdàn mọ́ tí kálukú ti jọba láàyè rẹ̀ ẹ gbọ́ ẹ mọ̀ pé ẹni ó bá jọba òun náà yàn gbìmọ̀ tiẹ̀ lọ́tọ̀ kábíyèsí wọn lọ máa jókòó lọ́dọ̀ kábíyèsí náà Olúbàdàn wá wò pé nbẹ abàdé yìí àfi kémi náà yan àwọn ìgbìmọ̀ míì tí ọmọ bá ń ṣèjọba láàfin mi kàyéfì wá ṣẹlẹ̀ lọ́jọ́ náà tọ́jọ́ wá lójú púpọ̀ púpọ̀ ju àràmàǹdà kàyéfì ńlá ló ṣẹlẹ̀ o ẹ wò ó tó ọ̀bá ní fọ́nrán àwò yìí lọ́wọ́ bí ìgbèyàn fìgbọ́n sọ gidi ni o ẹ mọ bí ṣe é dùnyàn tó gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni kìí ṣe torí èní o ṣùgbọ́n torí ọjọ́ iwájú torí gbogbo nǹkan pátápátá ó ń bọ̀ wá dìtàn lọ́jọ́ Monday àyò ọjọ́ ajé lọ́bọ́ sí on the 25 oṣù kẹsàn-án ọdún 2017 wọ́n kóra wọn jọ Olúbàdàn pé gbogbo àwọn tó fẹ́ fi joyè jọ nínú ààfin Olúbàdàn ọba Sàlíù Àkànmú Adétúnjì àjọ òkúkú ní sọ̀wánù ìgbà tí a débẹ̀ tí a kóra jọ wọ́n ti ń bẹ̀rẹ̀ àwọn èèyàn ti dé èrò ti lọ bàbí ńgbà tá a bójú wò bójú rí wọ́n sí mọ́tò wọlé ni o a máa sọta ní a bẹ̀rẹ̀ sí ní dàbọ́bọ̀lẹ̀ kàkà débi wípé olórí bẹ̀rẹ̀ sí ní dòrí rẹ̀ mú kálukú ń sàsálà fún ẹ̀mí wọn lẹ́sùn ìyànjòyè láàfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn láàfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn tí ò wáyé rí kí ló dé gbogbo mọ́tò tí a kó wábẹ̀ ní a bàjẹ́ yànnàyànnà tí ò ságbófinró ni àbí ká sọ wípé ọ̀rọ̀ ìlú bí ó sì máa rí nù kàyéfì ńlá lọ̀rọ̀ yìí jẹ́ ṣùgbọ́n ohun tẹ̀mí ń gbìyànjú láti sọ ni wípé ẹ̀jẹ̀ àṣẹ bí wọ́n ṣe é ṣe kó lè bá rí bí ti ṣe rí ìdí rẹ̀ tó fi jẹ́ pé àwọn ọmọ Ìbàdàn á gbúdọ̀ sùn torí pé àwọn ọ̀bẹ lọ́hùn ogun a sì fi ọ̀tẹ̀ ńlú Ìbàdàn ìlú tó dùn tí gbọ́ngbọ́n ká sí ìlú tó létò ó ní ìlú Ìbàdàn o Ọlọ́run ọba mi Èdùmàrè kó bá wa dẹ́kun rẹ̀ o kó má jẹ́ arógun ńlẹ̀ yìí bátún ṣe bá wà lórí ẹ̀jẹ̀ àṣẹ ẹ má jẹ́ àfọ̀làjú ká fi bàṣàjẹ́ ẹni tí ọ̀dà ni ẹ wò ó ẹ túbọ̀ máa gbọ́ mi síwájú àti síwájú sí lágbára Ọlọ́run Elédùmarè á lọ lónìí á tún padà tó bá dijọ́ mi ojú òní tì wá o Ìbàdàn sì ní bàjẹ́ lágbára Ọlọ́run Elédùmarè. kò lè bàjẹ́ o ìlú Ìbàdàn kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o ìlú Ìbàdàn kò lè bàjẹ́.